الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. السلام عليكم ورحمة الله وبركاته. mo tún kí gbogbo ẹ̀yin màyà mi lẹ́ẹ̀kan sí káàbọ̀ sí ìpàdé ibi tí a ti ń yànnàná díẹ̀ nínú àwọn ìrọ̀ ìjọ Ahmadiyya. eléyìí ni apá kẹfà nínú àwọn fọ́nrán ibi tí a ti ń ṣàlàyé àwọn irọ́ èyí tí a ká mọ́ Ghulam Ahmad ti ṣe ànábì ìjọ Ahmadiyya àti olùdásílẹ̀ ìjọ náà ìtàkámọ́ lẹ́nu. níbi tí a bá ọ̀rọ̀ wa dé òun náà ni nígbà tí a ṣàlàyé nípa ohun tí ìjọ Ahmadiyya ń fojú àwọn sàhábì ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam rí pẹ̀lú kí wọ́n máa ta àbùkù wọn gẹ́gẹ́ bí Ghulam Ahmad ṣe yẹ̀yẹ́ Abu Hurairah nínú tírà tó pè ní Injazu Ahmadi èyí tó ń bẹ nínú tírà Nuzulul Masih. torí pé àyè rántí pé ọlọ́run bá wa ọba tó ṣẹ̀dá wa ó sọ fún wa nínú alukur'an nínú suratul an'am aya 93 wípé ẹni tí ó ṣàbòsí jù fúnra rẹ̀ ẹni tí sì fi bàtà rẹ̀ jẹ́ jù òun náà lẹni tí ó dáadáa parọ́ mọ́ òun ọlọ́run ọba. èyí tó ṣòro jù tó sì lágbára jù nínú rọ́ èyí tó burú jù òun náà ni kí èèyàn máa parọ́ mọ́ ọlọ́run ọba kí èèyàn máa mú irọ́ wọnú ẹ̀sìn ọlọ́run ọba. àti wá rí i dájú wípé nínú àwọn tó gbógun nínú àwọn irọ́ pípa báyìí ìyẹn ni pé ká parọ́ mọ́ ọlọ́run ọba àlekèọlá ọba tí ẹnìkan kì í parọ́ mọ́ kó ń tọ̀hún yẹn kó má ba rẹ̀ níbi tí ò fẹ́. àti rí wípé ọ̀kan nínú àwọn ọ̀gá àgbà nídìí irọ́ pípa náà òun náà ni olùdásílẹ̀ ìjọ Ahmadiyya. nínú àwọn irọ́ tí Ghulam Ahmad pa mọ́ ọlọ́run ọba tó sì pa mẹ́sìn ọlọ́run ọba òun náà ni ọ̀rọ̀ ẹ̀ka tó sọ èyí tí ó wà nínú al-Malfuzat ìyẹn ìwé ìjọ Ahmadiyya tó ń pè ní al-Malfuzat. bákan náà ọ̀rọ̀ náà ń bẹ nínú newspaper àwọn tí wọ́n pè ní Al-Hakam èyí tó jáde ní 31st of August 1907. ó ní at-ta'un sayajulu fil alami kullihi fi zaman al-akhir. Ghulam Ahmad jẹ́ kó yé wa wípé àìsàn àjàkálẹ̀ àrùn ó ní àjàkálẹ̀ àrùn yóò ṣẹlẹ̀ nígbẹ̀yìn ayé ìyẹn lásìkò tòun Ghulam Ahmad torí pé ó ti sọ fún wa wípé àsìkò tọ́lọ́run gbé òun dìde òun náà lásìkò kẹ́yìn yẹn ni pé ní kíákíá bóun ti wáyé yìí ká tètè máa retí alikiyama ní pẹ́ mọ́. ó ní wàrọ̀dà fil hadith sharifi. Ghulam Ahmad sọ fún wa wípé àjàkálẹ̀ àrùn yóò ṣẹyọ nígbẹ̀yìn ayé. àbáwò dáadáa àwa náà rí i pé àwọn ọmọ àgbà tí àjàkálẹ̀ àrùn ò ṣẹyọ tẹ́lẹ̀ kò sígbà kan tí ayé ìpasófo nínú àjàkálẹ̀ àrùn. ṣùgbọ́n èyí tí Ghulam Ahmad sọ fún wa nínú àjàkálẹ̀ àrùn tó ní yóò wà lásìkò ti tòun yìí nígbẹ̀yìn ayé. oni warada fi alhadith alsharif annahu idha kana fi baytin 10 ashkhas fasayamutu 7 minhum wa yabqa 3. Ghulam Ahmad sọ pé kódà ó ti ń bẹ nínú hadith Ànábì sallallahu alaihi wasallam wí pé téèyàn mẹ́wàá bá ń bẹ nínú ilé kan lásìkò tí àjàkálẹ̀ àrùn yìí bá ṣẹlẹ̀ ó ní fasayamutu 7 minhum wa yabqa 3. èèyàn méje ní ó kù nínú àwọn èèyàn mẹ́wàá tán wà nínú ilé kan yóò wá ṣẹ́kù èèyàn 3 péré. ẹ̀rí ó tún bá wa fi òǹdè láti fi dé ọ̀rọ̀ yẹn wípé inú èèyàn mẹ́wàá èèyàn méjì ó kù àmọ́nú àdìsí tí irú eléyìí wà. wa min alamatil mahdi ó nínú àwọn àpẹẹrẹ tẹ́ fi mọ̀ wípé ẹni tí yóò jẹ́ mahdi àsìkò ẹ̀ ló tó òun náà ni wípé anna ta'unan jarifan sayatafasha bisababi mu'aradati. òun náà ni wípé àjàkálẹ̀ àrùn ìyẹn plague ìyẹn epidemic disease yóò dàbò àwọn èèyàn onírànràn nínú àwọn àìsàn tí í ṣekú pani lójijì yóò ṣẹlẹ̀ lásìkò ohun Ghulam Ahmad tóun jẹ́ mahdi nítorí pé àwọn èèyàn takò ohun wọ́n sì kọ̀ láti tẹ̀lé òun gẹ́gẹ́ bí ìmáàmù àsìkò. bákan náà ọ̀rọ̀ yìí kan náà ó ń bẹ nínú tírà Ghulam Ahmad èyí tó pè ní Safinatu Nuhin ìyẹn ọkọ̀ Noah. ó ní wajadirun bizikri tabawo page 7 nínú ìwé náà. وجدير بالذكر هنا أن النبوءة تفشي الطاعون في زمن المسيح الموعود موجودة في القرآن المجيد. èyí tí mo kà tán lẹ́ẹ̀kan a rí wípé ó ti clear sí wa ń bẹ̀ wípé Ghulam Ahmad ń parọ́ mọ́ anabi wa sallallahu alayhi wa sallam. ó ní pé anabi ti sọ lásọ̀ọ́lẹ̀ tẹ́lẹ̀ wípé tó bá tó àsìkò Mahdi táwọn èèyàn wá takò tí wọ́n àgbà fún àjàkálẹ̀ àrùn yóò máa wá bá
ogunlọ́gọ̀ àwọn èèyàn jà débi wípé àrùn náà yóò lágbára débi wípé téèyàn mẹ́wàá bá ń bẹ nínú ilé kan èèyàn méje nínú wọn òun náà ni ó kù àwọn mẹ́ta péré òun náà ni àrùn náà ó dá sí. píparọ́ máa dín ìsìn yẹn kò tíì tó ó tún wá sọ fún wa wípé àníṣe làbárì nípa wípé àjàkálẹ̀ àrùn yóò ṣẹlẹ̀ lásìkò ohun Ghulam Ahmad tí í ṣe Al-Masihul Maw'ud gẹ́gẹ́ bó ṣe pera ẹ̀. ó ní làbárì náà mawjudatun fil Qur'an al-Majid ó ti ń bẹnu al-Qur'an ni bal fi ba'di suhfi at-Tawrat ó ní kódà ó ti ń bẹnu àwọn ìwé kan tó ń bẹnu àtàwúrà ìyẹn tírà Nabi Musa. hatta inna al-Masiha alayhi salam nafsahu qad akhbara bidhalika fil Injil ó ní kódà Nabi Isa ìkẹ́ àtọ́lọ́ Ọlọ́run kó máa bá a gan fún rẹ̀ gan ti jẹ́ kó yé wa nínú ìwé títí ẹ̀ náà tí í ṣe al-Injil wípé àjàkálẹ̀ àrùn náà yóò ṣẹlẹ̀ tó bá di gbẹ̀yìn ayé tó bá di àsìkò al-Masihul Maw'ud ó ní sọ ọmọ Maryam náà sọ bẹ́ẹ̀. wa min al-muhali an tukhti'a nubu'atul anbiya. Ghulam Ahmad wá sọ fún wa wípé nínú tí kò ní ṣeé ṣe òun náà ni kí àwọn àsọtẹ́lẹ̀ àwọn ànábì Ọlọ́run kó má rí bí wọ́n ṣe sọ. irú ọ̀rọ̀ yìí ní ìsẹ̀wọ́ bó ṣe parí ọ̀rọ̀ náà ó nínú tí kò ṣeé ṣe ó ní kí àsọtẹ́lẹ̀ àwọn ànábì Ọlọ́run kó má wá sí ìmúṣẹ. mo fẹ́ ká di ọ̀rọ̀ náà mú dáadáa torí pé a padà nílò ẹ̀. láwọn àyè ibi tí Ghulam Ahmad ti ń fi àbùkù àwọn àbùkù olóròǹbó tó ti fi ń kan ànábì Isa alayhi salatu wassalam ó ní gbogbo àsọtẹ́lẹ̀ Isa ni ò wá sí ìmúṣẹ. ó ní gbogbo àwọn prophecies ànábì Isa alayhi salatu wassalam èyí tó sọ tẹ́lẹ̀ wípé yóò rí báyìí nígbà báyìí nǹkan báyìí ó ṣẹlẹ̀ àbí tó ń wáyé wá ṣe ó náà ní nǹkan báyìí ó ní Isa fail nínú gbogbo àwọn àsọtẹ́lẹ̀ rẹ̀. ṣùgbọ́n ní ọ̀rọ̀ yìí nísìnyí Ghulam Ahmad jẹ́ kó yé wa ńgbà tó fẹ́ lu ọ̀rọ̀ àwọn ànábì Ọlọ́run wọ̀nyí àbí ọ̀rọ̀ tó fi tì sọ́dọ̀ àwọn ànábì Ọlọ́run wọ̀nyí láti lè fi sọ́pọ́tì ara ẹ̀ gẹ́gẹ́ bí ẹni pé òun ní al-Imam al-Mahdi ó wá ní àsọtẹ́lẹ̀ àwọn ànábì Ọlọ́run kò lè tà sí tán bá ti ní nǹkan ó rí bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ má rí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ sì ni ńgbà tá a bá padà sí àwọn abala míì níbi táwọn àfáà ti ń takò pé ó ní nǹkan báyìí ó ṣẹlẹ̀ ńgbà báyìí wọ Ghulam Ahmad kò ṣiṣẹ́ lẹ̀ ìgbà yẹn ni ó wàá rí wípé àwọn àsọtẹ́lẹ̀ àwọn ànábì Ọlọ́run ò ní ṣẹlẹ̀ láti lè bá a fi dáàbòbò rẹ̀ láti fi dìfẹ́ǹdì rẹ̀ pé èmi nìkan kọ́ ni mo sọ̀rọ̀ pé yóò rí bẹ́ẹ̀ tí yóò sì rí bẹ́ẹ̀ ẹ gbàgbé ni pé Isa náà sọ báyìí nígbà báyìí pé nǹkan báyìí ó ṣẹlẹ̀ kò sì ṣẹlẹ̀ ẹ gbàgbé pé ni Ibrahim sọ báyìí nígbà báyìí pé nǹkan báyìí ó ṣẹlẹ̀ kò ṣẹlẹ̀ ṣé ẹ gbàgbé ti anabi Musa abẹ́gbà kódà tó fi dórí anabi sallallahu alayhi wa sallam Ghulam Ahmad ó ta àbùkù gbogbo wọn pẹ̀lú wípé wọ́n sọ àsọtẹ́lẹ̀ tí wọ́n ní yóò ṣẹlẹ̀ ò sì ní í ṣẹlẹ̀ ṣùgbọ́n ẹ̀yẹ wá worú bíi nísìn ni mo sọ pé aza rọ́júlù yẹ kí ìlú bí mi kí alẹ́ yìí òṣùwọ̀n méjì ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ni Ghulam Ahmad fi wọn àwọn ìròrí ẹ̀ tó bá rí pé òun rí ní tí ó sọpọ́ọ̀tì òun náà rọ ànábì Ọlọ́run yóò ròyìn wọn dáadáa yóò pín wọn lẹ́ni rí tí wọ́n bá fi ẹ̀sùn kan wípé Ghulam Ahmad ó mà ṣe ń tó kù díẹ̀ káàtó ó sọ̀rọ̀ báyìí kò sì bá a mú yóò wá fi àbùkù kan àwọn ànábì Ọlọ́run gbà yẹn pé tẹni bá fẹ́ takò mí kó kọ́ lọ takò Musa ẹni tó bá fẹ́ yẹ̀yẹ́ òun kó yẹ̀yẹ́ yín sá ẹni bá fẹ́ ṣàjàngbìlà kó kọ́ lọ dánrú ẹ̀wò pẹ̀lú Muhammad sallallahu alayhi wa sallam ṣáàtìrí nísìn wípé Ghulam Ahmad kì í ṣe nǹkan kan bí ó ṣe ìkànnú àwọn al-kadhabuna ad-dajjalun èyí tí ànábì wa sallallahu alayhi wa sallam tó ti ròyìn fún wa pé wọ́n ń bọ̀ nígbẹ̀yìn ayé èyí tó kàn wá níbí òun náà ni wípé kíjọ Ahmadiyya kan wá jáde fún wa ń bo ní làbárì nípa wípé àjàkálẹ̀ àrùn ó jà lásìkò Mahdi ń bolówó àánú al-Qur'ani gẹ́gẹ́ bá ànábì wọn ṣe sọ ní bolówó àánú àdìsí ànábì sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí ànábì wọn ṣe sọ kí wọ́n mú jáde fún wa bó sì mọ̀ pé wọn ò ní lè ṣe bẹ́ẹ̀ kódà lé ní ìlọ́la lọ́dún mẹ́wàá kọ́ bí ó ṣe pé títí ayérayé insha Allahu ta'ala eléyìí tó ń túmọ̀ sí wípé Ghulam Ahmad tó bá ti fẹ́ sọ nǹkan kan láti sọ̀pọ́ọ̀tì rẹ̀ tó mọ̀ wípé òun ò lọ́gbọ́n tóun fẹ́ dá sí àwọn èèyàn ó takò òun ó rọ̀ Ọlọ́run púpọ̀ láti sáré ju ọ̀rọ̀ náà kó sọ di àyà kan nù Kùránì bí ẹ gbàgbé ni Kùránì ti sọ̀rọ̀ báyìí gẹ́gẹ́ bó ṣe lo siratal ladhina an'amta alayhim àyà suratul Fatiha àtàǹkà ju ojúmọ́ ta fi ń kírun títọ́mọdé tàgbà tarúgbó tomi dánmọ̀ gẹ́gẹ́ bó ṣe lò fún rẹ̀ pé ọ̀rọ̀ òun lọ́lọ́run sọ nù Fatiha wípé òun Ghulam Ahmad ń bọ̀ nígbẹ̀yìn ayé òun sì ni al-Mahdi ẹ tún gbàgbé ni pé ẹ̀yin àfa mùsùlùmí tẹ́ ń pè mí kèfèrí Ọlọ́run ti sọ̀rọ̀ tí yín nínú suratul Fatiha ẹ̀yin lọ́lọ́run pè ní al-maghdubi alayhim ad-dallun àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ ìyẹn ni pé ó rọ̀ Ọlọ́run púpọ̀ láti sọ ní tí ó bá fẹ́ káwọn èèyàn gbàgbọ́ láti sọ di àyà Kùránì tẹ́ wàá wá al-Kùránì ẹ̀ ká láti alifu ẹ̀ títí dé yà ẹ̀ níbà ń bẹ̀. sòtòrí náà nǹkan kíjọ Ahmadiyya kan wá àwọn ọ̀rọ̀ tí ànábì wọn fi tì sínú al-Kùránì àtàdísì ànábì yìí kí wọ́n wá jáde fún wa níbi tó wà kí wọ́n jẹ́ kí gbogbo èèyàn ó rí tó bá yẹ pé lóòótọ́ òun náà ni wọ́n jẹ́ olódodo. bákan náà nínú àwọn òbítíbitì irọ́ èyí tí Ghulam Ahmad tí ó pamọ́
ọlọ́run ọba tó pa mẹ́sìn islam tó sì pa máa nẹ́bí wa sallallahu alayhi wa sallam òun náà ni wípé ó ní walaqad warada fi ba'dil ahadith aidan ó ló ti wáyé nínú àwọn àdìsí kan anna min alamatil masihil muqbil wípé nínú àwọn àpẹẹrẹ táwọn fi mọ ẹni tí ó máa jẹ́ almasihul maw'ud ìyẹn Ìsá ọmọ Maryam tó ń padà bọ̀ nígbẹ̀yìn ayé ńgbà tó bá dé annahu sayakunu dhal qarnayni òun náà ni wípé yóò máa jẹ́ Zulqarnayn ìyẹn ni pé tó bá sọ̀kalẹ̀ yóò jẹ́ Zulqarnayn ó ní fa'ana Zulqarnayn olóhùn Ghulam Ahmad sí ní Zulqarnayn o bihasbi nassi wahyi Allahi ta'ala ó ní níbàámu sí ìmísí tó ń rí gbà látọ̀dọ̀ ọlọ́run ọba àlekíọ́lá eléyìí náà tó ń kọ́ báyìí Ghulam Ahmad pèrè ní Zulqarnayn ó ní níbàámu sí ìmísí tó ń rí gbà látọ̀dọ̀ ọlọ́run ẹ dákun wọn ní bẹ́yìn ó bá parọ́ yóò lẹ́lẹ́rìí òun wà lọ́rùn kò ní fi ọ̀rọ̀ tì síbi tí a ó ti rí èyí tó bá sì fi síbi tì èyí tó bá fi tì síbi tá a ti rí a wá títí a ò ní rí yálà nù Al-Qur'ani ni àbí nù ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam irú eléyìí nísìn ó ní Zulqarnayn lòun o ẹ lọ mọ̀ pé Zulqarnayn lòun náà o oníkálukú aláṣẹ má ọba àti aláṣẹ kan náà àwọn ẹni Ọlọ́run tó ti kọjá tó ń pè ní Zulqarnayn Ghulam Ahmad tún wá sọ fún wa pé òun náà ń tóun o Zulqarnayn náà lòun bó o láṣẹ ló á ṣe mà pé Zulqarnayn ni wọ́n Ghulam Ahmad ó ní Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ fóun nígbà wo dáa ta ló ṣojú ó ṣojú àwọn màláíkà bójú àwọn àlùjànnú ẹ má béèrè torí náà ńkọ́ kábírì lọ́wọ́ ọjọ́ Ahmadiyya wípé ọ̀rọ̀ tí wọ́n sọ yìí kí wọ́n mú jáde fún wa níbi tá a bá ti lè rí i kà níbi tí Ànábì sallallahu alaihi wasallam ti sọ wípé ẹni tí yóò máa jẹ́ al-Mahdi nígbẹ̀yìn ayé yóò máa jẹ́ Zulqarnayn kan sọ ibi tá àdìsí náà bá wà kí wọ́n jẹ́ kí a rí i torí pé bádìsí náà bá ń bẹ lóòótọ́ kì í ṣàwọn nìkan ló yẹ kí wọ́n mọ̀ ó yẹ kí gbogbo mùsùlùmí náà ó ní mà nípa ẹ̀ ṣùgbọ́n ó dá wa lójú wípé nínú àwọn irọ́ èyí tó fojú hàn èyí tó tẹnu Ghulam Ahmad jáde òun náà ni èyí tó dápa máa Nábì wa sallallahu alayhi wa sallam látara ìbẹ̀rù Ọlọ́run ọba ẹ̀ nínú ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan wípé Ghulam Ahmad sọ fún wa wípé tó bá dìgbẹ̀yìn ayé lásìkò ohun Ghulam Ahmad àjàkálẹ̀ àrùn yóò máa jà káàkiri ó sọ àwọn ọ̀rọ̀ náà nínú oríṣiríṣi nínú àwọn àkọọ́lẹ̀ bí tá a ti lè rí ọ̀nà náà kà tabawo nu ìwé ẹ̀ tó pè ní atajalliyatul ilahiyya tabawo page 7 bẹ́ẹ̀ káàkà títí dé page 11 àárín tó ń sọ ń bẹ́ẹ̀ òun náà ni wípé ìwásáyé òun Ghulam Ahmad àwọn tí ò bá gbà fóun wọn ò ní lọ láì farakásá ìjàmbá pẹ̀lú wípé ikú òjijì ó máa pa wọ́n bẹ́ẹ̀ sì ni aburú ó máa sọlẹ̀ sí ọ̀dẹ̀dẹ̀ wọn. ó ní since the very beginning, the holy prophets of God warned people that the denial of Mahdi's signs will cause this sign of lamentation on the sky. Ó ní àwọn ànábì Ọlọ́run tó ṣíwájú kìí ẹ̀ṣẹ̀ nìkan nú wọn gbogbo wọn. Ó ní wọ́n ti sàsọtẹ́lẹ̀ wípé táwọn èèyàn bá tako ìmáàmù gbẹ̀yìn ayé tí í ṣe Ghulam Ahmad tí í ṣe òun Ghulam Ahmad táwọn mùsùlùmí mọ̀ sí al-Imam al-Mahdiyu. Ó ní tí wọ́n bá ti takò wípé àwọn èèyàn ó padà kábàámọ̀ pẹ̀lú àìgbà fún kódà ojú ọ̀run ó sú rẹ́rẹ́ fún oníranran ìyà èyí tí òjò rẹ̀ yóò rọ̀ lé àwọn èèyàn lórí. ọ̀rọ̀ yìí wà nù Rawhani Khaza'in volume 17 page 151 ìyẹn nù tírà Tuhfa Gurlawiyya page 62 àwùbá nínú ìwé náà. bákan náà nínú àwọn àlàyé tí mo ti ṣe nínú àwọn fọ́nrán ọ̀rọ̀ yìí tí a fún ní àkọlé Ahmadiyya, hatred for all, love for none. Mo sọ àwọn ọ̀rọ̀ náà lẹ́kùnrẹ́rẹ́ tá bá wo nú ìwé Haqiqatul Wahyi ibi tí Ghulam Ahmad ti ń jẹ́ kó yé wa pé gbogbo páyín kékeré tó bá ayé lénìí bójú òṣèrò tágbàdo ògbó tépo wọn tá a rówó kójọ tá a rí nǹkan gidi fi ṣe ó ní látara àìgbà fún ìmáàmù zamani ìyẹn ìmáàmù àsìkò tí í ṣe òun Ghulam Ahmad. Ó ní kódà gbogbo àwọn àjàkálẹ̀ àrùn tó ń jà káàkiri ilẹ̀ Europe àti Amẹ́ríkà torí kó wọn gbórúkọ òun Ghulam Ahmad ṣùgbọ́n wọn kọ̀ láti tẹ̀lé iṣẹ́ tọ́lọ́run rán sí wọn. ẹ wo nú Haqiqatul Wahyi ẹ wo page 444 àti 445 gẹ́gẹ́ bí Ghulam Ahmad ṣe ń ṣe lálàyé fún wa ń bẹ̀ wípé nígbà táwọn èèyàn bá ti kọ̀ tòjíṣẹ́ Ọlọ́run tó rán sáyé àfi kọ́lọ́run rọ òjò ìyà lé wọn lórí òun sì ni òjíṣẹ́ ìkẹyìn ayé torí náà ńkọ́ ìyà àgbẹ̀yìn ayé yìí yóò pọ̀ ju ti àkọ́kọ́ lọ. mo lérò pé ó ti yé wa pé gbogbo èyí tó ń tẹnu ẹ̀ jáde yìí nínú àwọn òbítíbitì irọ́ ni. ọ̀rọ̀ náà parí síbẹ̀ nínú tírà ẹ̀ tó pè ní Nasim Da'wat ó ń sọ ń bẹ̀ wípé ó ní kullama fasha fi nnasi zunubun
ìgbàkígbà tí ẹ̀ṣẹ̀ bá ti pọ̀ láàrin àwọn èèyàn wa ó ń kírọ nàbí yìí táwọn èèyàn sì tako òjíṣẹ́ tọ́lọ́run rán sí wọn ìyẹn ànábì tọ́lọ́run gbé dìde sí wọn gẹ́gẹ́ bí òun Ghulam Ahmad onífàṣà fíhìm at-ta'un àrùn onígbá méjì máa bì máa ṣú máa yàgbẹ́ máa tẹnu pọ̀ sí máa tìdí yàgbẹ́ àrùn náà yóò ọlọ́run ó sọ kalẹ̀ lé àwọn èèyàn lórí ó ní bó ti ṣe wà nínú àdíìsì ànábì sallallahu alayhi wa sallam nìyẹn ẹ̀jẹ̀ á béèrè lọ́wọ́ ìjọ Ahmadiyya pé níbo ni àdíìsì náà wà níbo ni àdíìsì tí ànábì ti sọrú ọ̀rọ̀ yìí gẹ́lẹ́ bí Ghulam Ahmad ṣe gbé kalẹ̀ yìí inú àdíìsì wo ló wà torí pé ohun tá a mọ̀ iṣu wípé torí pé àwọn èèyàn tako Ghulam Ahmad ló ń jẹ́ kí àjàkálẹ̀ àrùn máa ṣẹlẹ̀ ọ̀rọ̀ tí ò rí bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tí ó jìnnà sóòótọ́ púpọ̀ òun náà ni ọ̀rọ̀ náà torí pé tá a bá wo àsìkò tí Ghulam Ahmad dìde ẹ̀ṣẹ̀ pọ̀ lásìkò náà ju àwọn àsìkò tó ń bọ̀ àwọn àsìkò táwọn èèyàn ti lò kọjá lọ bẹ́ẹ̀ sì ni tá a bá wo àwọn àsìkò táwọn èèyàn ti lò kọjá ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àjàkálẹ̀ àrùn òun náà ló ṣẹlẹ̀ sáwọn èèyàn pàápàá jùlọ ní 14th century lẹ́yìn wíwáyé ànábì Ìsá alayhi salatu wassalam àti kíkú láyé ẹ̀ pẹ̀lú ètò àti yọ̀ǹda ọlọ́run àjàkálẹ̀ àrùn tá à ń sọ yìí plague yìí ó ṣẹlẹ̀ ní Europe léyìí tó já sí wípé ìdá kan nínú ìdá mẹ́ta àwọn ará Europe òun náà ló bá àjàkálẹ̀ àrùn náà lọ ànábì wo lọ́lọ́run gbé dìde ńgbà yẹn tó wá jẹ́ pé òun ló ṣe sábà bíi kíkú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lásìkò náà lẹ́yìn ìgbà tí Ghulam Ahmad kú láyé tán oníkálukú wa náà la mọ̀ wípé bí ọjọ́ ṣe ń gorí ọjọ́ sí tí òòrùn rí bí àti wọ̀ òun náà ni ẹ̀ṣẹ̀ ń pọ̀ sí àìmọye ẹ̀ṣẹ̀ míì ló ti jẹyọ lórílẹ̀ lẹ́ni nísìn ẹ̀ṣẹ̀ káwọn èèyàn máa ṣe ṣìnà ju tàná lọ kódà kán bá ṣe ìwà ṣìnà náà débi à ń bá bèbí sùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí ó tún wá ń pọ̀ sí ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà àjàkálẹ̀ àrùn náà kò sábà pọ̀ mọ́ bíi ti àwọn àsìkò tó ti kọjá lọ tàbá ní ká fi wọ́n wípé torí pé wọ́n pe ànábì kan nírọ́ àbí torí pé wọ́n pe Ghulam Ahmad nírọ́ ló jẹ́ kí àjàkálẹ̀ àrùn máa ṣẹlẹ̀ àbí torí pé ẹ̀ṣẹ̀ pọ̀ ṣe ló yẹ kí Ọlọ́run ti kó gbogbo èèyàn tó wà lórí ilẹ̀ kúrò torí pé ẹ̀ṣẹ̀ pọ̀ lásìkò tá a wà yìí ju àwọn àsìkò yẹn lọ tòun ti bẹ́ẹ̀ náà ọmọ ẹ̀dá ènìyàn gbìyànjú púpọ̀ láti mọ oríṣiríṣi ìmọ̀ èyí tó ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú ìmọ̀ ìṣègùn àwọn abẹ́rẹ́ oníranran èyí tí wọ́n lè fi dáàbò bo àwọn èèyàn kúrò níbi àwọn àrùn oríṣiríṣi tí a sọ wọ̀nyí tí àwọn abẹ́rẹ́ náà àtàwọn oògùn náà tó sì ń ṣiṣẹ́ ju tàtẹ̀yìnwá lọ so tó bá já sí wípé Ọlọ́run ọba àlékiọlá ó ń bínú sáwọn èèyàn nítorí àìdáwa iṣẹ́ ọwọ́ wọn àti títakò tí wọ́n tako ànábì gbẹ̀yìn ayé ó yẹ kí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹ̀dá ènìyàn kí wọ́n ti bá ìbínú Ọlọ́run ọba lọ lásìkò tá a wà yìí wíwáyé Ghulam Ahmad ó lóun wáyé òun wá fòpin sí rúkèrúdò òun wá mú àlàáfíà sílẹ̀ òun wá fi àlàáfíà lọ́lẹ̀ lórí ilẹ̀ ni gẹ́gẹ́ bá anabi sallallahu alayhi wa sallam ṣe ròyìn anabi Isa alayhi salatu wa sallam gbà tó bá padà dé ó ní wàyádọ̀ wọn harba lásìkò rẹ̀ kò ní sí rúkèrúdò mọ́ àlàáfíà ó kálé yóò kàkó kódà arísìkì ó pọ̀ púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ yẹn ni ó di olówó ọlọ́rọ̀ débi wípé tí wọ́n máa ń fi sàrà kiri káàkiri wípé ẹ wá gbà ta ni ó gba sàrà ẹ nírẹ́ nìkan tí yóò tẹ́wọ́ gbà ṣe la rí wípé ńgbà tí Ghulam Ahmad wá sáyé ṣe nìkan náà tó wá burú ju tàtẹ̀yìnwá lọ pẹ̀lú wípé owó tó nǹkan ọ̀pọ̀ náà ló sì ya tálíkà tí wọ́n ní lọ́wọ́ bẹ́ẹ̀ sì ni àlàáfíà òjọba torí pé iná ogun òye jò níwájú ayé àti lẹ́yìn ayé káàkiri Ghulam Ahmad wá sáyé ìrúkèrúdò tó bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ sí ó tún pọ̀ ju tàtẹ̀yìnwá lọ kódà Ghulam Ahmad kúrò láyé ní 1908 1914 ó ní First World War ṣẹlẹ̀ léyìí tó mú wa mọ̀ wípé kàkà kí àwọn èèyàn sinmi ogun ṣe làwọn èèyàn tún tẹ̀síwájú nínú àjàngbìlà àti kíkógun jà àwọn aláìṣẹ̀ gẹ́rẹ́ tí Ghulam Ahmad fàyè sílẹ̀ òun náà ni ogun àgbáyé alákọ̀ọ́kọ́ òun náà ló ṣẹlẹ̀ léyìí tó túmọ̀ sí wípé kò bá làákàyè mu bẹ́ẹ̀ sì ni kò tiẹ̀ ṣe déédéé ọ̀rọ̀ Ọlọ́run rárá ká sọ wípé Ghulam Ahmad ọmọ ilẹ̀ India yìí òun náà ni Isa ọmọ Maryam tí wọ́n ti sọ̀rọ̀ ẹ̀ fún wa pé ó ń bọ̀ nígbẹ̀yìn ayé láti wá táyé ṣe torí náà ńkọ́ ká sọ fún ìjọ Ahmadiyya kí wọ́n mú àdìsí náà wá òbí tá ànábì ti sọ fún wa wípé tó bá di àsìkò Ghulam Ahmad ọ̀pọ̀lọpọ̀ àjàkálẹ̀ àrùn yóò ṣẹlẹ̀ lórílẹ̀ léyìí tí yóò máa pa kúkúrú tí yóò máa pa gúngùn tí yóò máa pa dúdú tí yóò máa pa pupa kán jẹ́ ká wo àdìsí náà bí tá ànábì ti gbé ọ̀rọ̀ náà kalẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n bá kọ̀ tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ tá a sì mọ̀ pé wọn ò ní lè ṣe bẹ́ẹ̀ ṣe nìyẹn kún kan
nínú àwọn dọ́sìn oríṣiríṣi irọ́ èyí tó tẹnu ànábì wọn ànábì òpùrọ́ tí í ṣe Gulam Ahmad al-Qadiani èyí tó tẹnu ẹ̀ jáde. bákan náà nínú àwọn gbáǹkọ́gbì irọ́ ànábì òpùrọ́ èyí tíjọ Ahmadiyya ń tẹ̀lé òun náà ni ọ̀rọ̀ tó sọ. ó ní أما القول بأنه قد ورد في الحديث الخلافة في أمتي 30 سنة فهو فهم غريب. هنا يجب العمل أولا بالأحاديث التي تفوق هذا الحديث كثيرا صحة وثقة، منها مثلا أحاديث في صحيح البخاري أنبئ فيها عن بعض الخلفاء في الزمن الأخير، ولا سيما الخليفة الذي ورد عنه في صحيح البخاري أنه سيأتي من أجله صوت من السماء، هذا خليفة الله المهدي. فكروا الآن في مدى صحة هذا الحديث ومرتبته الذي ورد في أصح الكتب بعد كتاب الله. نحن ترى شهادة القرآن هو النور روحان خزائن فولوم 6 تباو page 337 bẹ́ẹ̀. Ghulam Ahmadu sọ fún wa wípé Ànábì wa sallallahu alaihi wasallam kò sọ fún wa pé tó bá tó àsìkò al-Imam al-Mahdi ìyẹn èyí tí Ghulam Ahmadu pè rẹ̀ ó ní ohun kan ó sọ̀kalẹ̀ láti sánmà, ohun kan ó wá láti sánmà tí ó máa sọ fáwọn èèyàn pé ẹ̀yin èèyàn o eléyìí ni àrólé Ọlọ́run tí í ṣe al-Mahdi, ẹ sì tẹ̀lé ẹ gbà fún kọ́rọ̀ yín lè bá àdáyọ̀. Ghulam Ahmadu sọ fún wa pé ẹ rí nísìnyí ó ní àdìsí yìí ó ń bẹnu Sahih Bukhari, ó ládìsí náà ń bẹnu Sahih Bukhari, ó ní ẹ̀yin ẹ wá wo bí àdìsí Sahih Bukhari ó ṣe jẹ́ sahih tó bó ṣe lẹ́sẹ̀ ńlẹ̀ tó ẹ̀rí ó tún fakọ sí torí pé tó bá fẹ́ lo àdìsí láti fi sọpọ́tì ara rẹ̀ yóò ní àdìsí ìgbádùn púpọ̀, kódà ní tẹ́ fi mọ̀ ni pé tíra tó dáa jù inú ẹ̀ náà ni àdìsí náà wà. bẹ́ẹ̀ sì ni njọ́ tí ìbá fẹ́ tẹ̀lé àdìsí ìbá kó nu Sahih Bukhari kó wà nù nítorí kó wà yóò dá gbogbo ẹ̀nu ni pé kò sí tó wọn fi gbogbo àwọn àdìsí tẹ̀ yìí á ní kò sí tó fẹ́ fi ṣe àbẹ́rẹ́ nǹkan yóò sọ di dọ̀yìn fún ni pé òun ti rí inú fíṣàn wípé irú àwọn àdìsí bẹ́ẹ̀ dọ̀yìn fún ni kò sí tó fẹ́ fi làyìn fún ṣe. ó ti sọ fún wa láti pilẹ̀ tẹ́lẹ̀ pé kẹ́ má lọ rò pé foundation fáwọn claims òun ni àdìsí ó ní àdìsí kọ́ Kùránì àti revelation tó ń gbà látọ̀dọ̀ Ọlọ́run òun ni foundation fún gbogbo claims tó ń mú wa. tíjọ Ahmadiyya bá ń lo àdìsí mo fẹ́ ká makina gbà lérò wọ́n ń lò nítorí pé support wọn ni ọ̀rọ̀ ànábì wọn ànábì sùmọ̀ndẹ̀rẹ̀ tí wọ́n ń tẹ̀lé yẹn ànábì òpònú tí wọ́n náwó tán máa lọ́wọ́ láti kékeré tí kò rí rẹ̀ gbálẹ̀ tí wọ́n ní ó lọ gbowó wá tẹ́nìkan tàn tó fi gbogbo owó náà jẹ sèré tá máa lójú. ohun tó sọ fún wa náà ni ó ní the basis for our claims is not hadith but Quran, and that's wahi which comes to me. ó ní basis fún àwọn ọ̀rọ̀ tó ń sọ àwọn claims òun náà ni al-Quran àti ìmísí tó ń rí gbà látọ̀dọ̀ Ọlọ́run àwọn iṣẹ́ tọ́lọ̀ fi rán sí òun tí màlẹ́kà mú wá bá òun. ó ní kì í ṣe àdìsí o. ó ní yes in support. ó ní tá bá fẹ́ lo àdìsí lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó bá wù wá. we also present those ahadith which are according to Quran and do not contradict my wahi. ó ní lẹ́ẹ̀kọ̀ọ̀kan àwọn náà máa ń lo àwọn àdìsí yẹn lókun ìgbà tí ó bá ti tako wahi tó ń Ghulam Ahmadu rí gbà yẹn pé àdìsí ànábì ìbá wà nù Bukhari ìbá wà nù Muslim ìbá wà lọ́nà gbogbo kútùbù àdìsí tó wà kí ó fẹsẹ̀ múlẹ̀ pa ànábì ló sọ pẹ̀lú ìmọ̀ táwọn aládìsí gbé kalẹ̀. ó ní lókun ìgbà tí ó bá ti tako wahi òun Ghulam Ahmadu ló ń lò ó. ó ní àmọ́ rest of the hadith àmọ́ èyí tó bá yàtọ̀ fún yẹn èyí tó bá tako wahyu tó ń Ghulam Ahmad ìyẹn revelation ó ní I throw them away like a waste paper. òun kàn sọnù ni òun kàn ráróbóró báyìí ni òun fẹsẹ̀ ra mọ́lẹ̀ tó òun sì sọ sínú ilé ìdálẹ́nu yẹn ni pé gbogbo àdìsí kò wúlò lọ́dọ̀ tóun lópin ìgbà tí kò bá ti ṣe déédéé wahyu tó ń Ghulam Ahmad gbà. ó pọ́n Kùránì lé òun ló jẹ́ kó máa sọ fún wa pé tí ò bá ti yapa Kùránì ẹ gbọ́ bẹ́ẹ̀ yẹn torí pé ìjọ Ahmadiyya tán bá fẹ́ sọ fún yín náà májèmú táwọn fi ń lo àdìsí òun náà ni pé kó má yapa Kùránì. a sọ pé kì í ṣe làákàyè lásán náà fi ń mọ̀ wípé àdìsí yapa Kùránì àbí ò yapa Kùránì ó nídìí ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ púpọ̀ ṣùgbọ́n tó fẹ́ lò ń bẹ̀ ni pé kó ṣáà ti má yapa revelation. ìdí nìyẹn tó fi sọ fún wa nú ọ̀rọ̀ yìí nísìn wípé ẹ rí àdìsí tó ń ka yìí ni àdìsí náà máa ń bẹ ní Buhari ẹ wo ní tàdìsí bá wà nù Sahih Bukhari ẹ wo bó làdìsí náà ó ṣe jẹ́ sahih tó ó túmọ̀ pé àdìsí náà pàtàkì púpọ̀ ẹ̀rí gbogbo bó ṣe ń pọ́n Buhari bó ṣe ń gbé lókè tó ń gbé wálẹ̀ yìí ó túmọ̀ sí wípé ó ní nǹkan kan tó fẹ́ gbà lọ́dọ̀ al-Imam al-Bukhari òun náà mà ní torí kó rí i pé àdìsí náà ó gbé òun lẹ́sẹ̀ kí làdìsí náà ń sọ ó ní ohun kan wà láti sánmà tó ń sọ wípé ẹ̀yin èèyàn o eléyìí ní àrólé Ọlọ́run ọba tí í ṣe al-Imam al-Mahdi torí náà ń kọ́ ẹ tètè yá àtẹ̀lé kẹ́ ẹ lè rérè jẹ́.
bí mo ṣe ka ọ̀rọ̀ Ghulam Ahmad náà fún wa lédè Lárúbáwá, ẹ jẹ́ ká kà fúnra wa lédè òyìnbó. Ó ní if one has to refer to a hadith, more importance should be placed on those hadiths that are more authentic. For example, the hadiths of Bukhari Sharif, which foretell of some caliphs of the last era, particularly the caliph about whom Bukhari narrates a voice for his ratification will be heard from the sky, stating, "This is Mahdi, the caliph of Allah." Now, think how accurate this hadith is, since it appears in a book most accurate after the Holy Quran. Ọ̀rọ̀ tá a gbọ́ yìí kì í ṣe ìgbàgbọ́ ọ̀jọ̀ Ahmadiyya. Ó ní pé tádìsí bá ti wà nù Sahih Bukhari, ó túmọ̀ sí pé a gbọ́dọ̀ lò gẹ́gẹ́ bí gbogbo mùsùlùmí yòókù tí wọ́n ní làákàyè, tí wọ́n sì lárò jinlẹ̀, tí wọ́n sì ń fi tọkàntọkàn tẹ̀lé Ànábì sallallahu alaihi wasallam, tí wọ́n lá Ànábì mímọ́ lẹ́yìn gẹ́gẹ́ bí wọ́n ṣe gbàgbọ́. Ìjọ Ahmadiyya ò gbàgbọ́ bẹ́ẹ̀. Àdìsí ò bá kó nù Sahih Bukhari, ibi ó bá rí kó wà. Ìbá àjẹ́ wípé àdìsí kudusi ni ìjọ Ahmadiyya ò ní gbà wọlé lókun ìgbà tí ò bá ti sọpọ́ọ̀tì àwọn claims Ànábì wọn. Ṣùgbọ́n Ghulam Ahmad àlùalá ológbò ẹ̀ ọgbọ́n àti kẹrànjẹ ni. Tẹ́bárí tó yin Bukhari ti fẹ́ Bukhari kọ́, torí pé náà wọn tó kórìíra púpọ̀ òun náà ni al-Imam al-Bukhari náà. Ṣùgbọ́n tó bá rí rọ́pà mọ́ wọn lẹ́sẹ̀, àbó bá rí ọ̀rọ̀ wọn twist síbi kan láti yí síbi kan, ẹ̀rì tí ó máa yìn wọ́n, tí ó máa kì wọ́n, tí ó máa sà wọ́n, torí nǹkan kan kọ́ káyé lè bá a gba ohun tó ń sọ. Àwọn òkó gbogbo yẹn jẹ́ ohun tá a fẹ́ sọ òun náà ni wípé kíjọ Ahmadiyya wá jáde fún wa. Níbo la àdìsí náà wà nù Sahih Bukhari? Ntọ́kàn wa nìyẹn. Níbo ni àdìsí yẹn wà nù Sahih Bukhari wípé ohun kan wà láti sánmà tí ó sọ fáwọn èèyàn wípé ẹ̀yin èèyàn o, eléyìí ni àrólé Ọlọ́run tí í ṣe al-Mahdi, ẹ tẹ̀lé. Níbo la àdìsí yẹn wà nù Sahih Bukhari? Fa in lam taf'alu, ìjọ Ahmadiyya tẹ́ ẹ̀ bá lè ṣe bẹ́ẹ̀, àwa mọ̀ pé wa lan taf'alu tí ó fi dìgbẹ̀yìn ayé ẹ̀ ní lè ṣe bẹ́ẹ̀. Torí náà ńkọ́ tẹ́ ẹ̀ bá wá lè ṣe bẹ́ẹ̀, ẹ lọ mọ̀ wípé Ànábì yín tó sọ̀rọ̀ eléyìí jáde kadhabu ni, òpùrọ́ ni, ó sì ti lẹ́tọ̀ọ́ sí iná jahannam. Torí Ànábì wa sallallahu alaihi wasallam sọ fún wa wípé ẹni tó bá dáadáa parọ́ mọ́ òun kó ń tọ̀hún yẹn kó tètè yá mà wípé inú náà òun náà ni yóò máa jẹ́ ibùfàbọ̀ sí òun. Kọ́lọ̀ kó ṣọ́ gbogbo wa kúrò níbi ìyà náà, ó ṣe ìtọ́sọ́nà fún ìjọ Ahmadiyya. Èyí tó jẹ́ òótọ́ ọ̀rọ̀ òun náà ni wípé àdìsí tí Ghulam Ahmad ń sọ yìí kò sínú Sahih Bukhari. Ṣùgbọ́n bó ṣe mú wá òun ni kò sì sínú àwọn tírà kankan gẹ́gẹ́ bó ṣe mú wá yẹn. Ṣùgbọ́n ń bẹ irú tó jọ bẹ́ẹ̀ ń bẹ nínú àwọn àkọọ́lẹ̀ míì nínú àwọn àdìsí Ànábì sallallahu alaihi wasallam. Pàápàá jùlọ nínú hadithu Thawban èyí tó ń bẹ nínú Sunan Ibn Majah. Níbi tí Ànábì sallallahu alaihi wasallam ti ń sọ wípé yaqtatilu inda kanzikum thalathatun kulluhum ibnu khalifatin ثم لا يصير إلى واحد منهم ثم تطلع الرايات السود من قبل المشرق فيقتلونكم قتلا لم تقتله قوم ثم ذكر شيئا لا أحفظه فقال فإذا رأيتموه فبايعوه ولو حبوا على الثلج فإنه خليفة الله المهدي. eléyìí ni àdìsí tí ó wà nù Sunan Ibn Majah, kì í ṣe nù Sahih Bukhari nírú tí ó jọ bẹ́ẹ̀ wà. Bákan náà irú àdìsí náà ó tún wà nù Musnad Imam Ahmad ní ṣókí bẹ́ẹ̀ wípé idha ra'aytum rayati suda qad ja'at min Khurasan fa'tuha fa inna fiha khalifata Allahi al-Mahdi. Tòun tí bó ṣe já sí wípé irú àdìsí tí Ghulam Ahmad fi tì sọ́dọ̀ Imam Bukhari ó ṣeé ṣe kó wà nù àwọn tírà Shia, torí pé àwọn Shia náà ń retí al-Mahdi lọ́dọ̀ títí wọn. Èyí tó yàtọ̀ fún Mahdi, èyí tí ìjọ mùsùlùmí Ahlus-Sunnah tí wọ́n ń retí. Ó ṣeé ṣe kó jẹ́ pé nínú àwọn tírà wọn látara ìkàkùkà tí Ghulam Ahmad ń kà káàkiri, ibẹ̀ ló ti lọ fojú kọ́ ìkókùkò àdìsí irọ́ náà. Ó wá rí i pé àdìsí ṣe déédéé òun, ó bá òun wí dáadáa. Torí náà nǹkan ẹ jẹ́ kó ń yà sáré hembi, ó wá gbàgbé ibi tóun ti mú kò dé mọ́lẹ̀ dáadáa, ìyẹn ló jẹ́ kó padà máa fi ọ̀rọ̀ náà tì sínú Sahih Bukhari. Ibi yòówù tí àdìsí náà léwu ó lè wà, àdìsí náà ò lẹ́sẹ̀ ńlẹ̀, kò sì sínú kankan nínú àwọn tírà àdìsí tí ó fẹsẹ̀ múlẹ̀. Eléyìí túmọ̀ sí pé Ghulam Ahmad ó máa mà dáadáa parọ́ mọ́ Ànábì wa sallallahu alayhi wa sallam, kíkẹ́ àtọ̀lọ́lọ́n kí ó máa bá. Bákan náà nínú àwọn àdápa irọ́ Ghulam Ahmad òun náà ni wípé ó sọ nínú tírà tó pè ní At-Tuhfatul Gurulawiyya page 71, ó sọ ń bẹ̀ wípé ó ní inna mawta Musa aidan yabdu mashkukan fi, ó ní ikú Ànábì Musa ó dàbí ẹni pé kò dájú. Ìyẹn ni wípé ó dàbí ẹni wípé Ànábì Musa gan ò tí ìkó sì ń bẹ.
لأن الآية القرآنية ونطريق آية القرآن تصويق فلا تكن في مرية من لقائه تشهد على حياته. وني آية ibi tọ́lọ̀ ti ń sọ fún anabi sallallahu alaihi wasallam wípé má ṣe ṣiyèméjì wípé ò ní ṣaláì bá pàdé. Ó ní má ṣiyèméjì wípé ò ní ṣaláì bá Musa pàdé. Àyà náà ń túmọ̀ sí wípé Isa anabi Musa ó sì ń bẹ láyé. Kama yashhadu ala dhalika hadithun, gẹ́gẹ́ bí hadisi kan náà tún ṣe ń sọ bẹ́ẹ̀. Mafaduhu, ìtumọ̀ hadisi náà ni pé anna Musa ya'ti li hajjil Ka'ba kulla amin. Ó ní pé anabi Musa sì ń bẹ, ó sì máa wá ń ṣe hajj ní Ka'ba ní gbogbo ọdọọdún. Birifqati 10,000 kìdíìsìn, lẹ́yìn tó jásí pé òun nìkan kì í wá àwọn ẹni mímọ́, àwọn tó ń pè ní saints. Àwọn saints yẹn àwọn wòlíì Ọlọ́run tí wọ́n tó bíi 10,000 wọ́n á sì máa tẹ̀lé Musa wá ṣe hajj ní Maka lọ́dọọdún. Wòlíì àwọn àdìsọ pé ń bẹ nínú àdìsí kan bẹ́ẹ̀. Ó dà ìjọ Ahmadiyya àkọ́kọ́ náà ìtumọ̀ àyà èyí tí wọ́n tú yẹn fala takun fi miryatin min liqa'i ìtukùtù nínú. Torí pé tafsiri eléyìí tafsiri ẹni tó sọ̀dọ̀ òun náà nírú tafsiri yẹn. Kó wá sọ pé àyà yẹn kó sínú wípé ànábì Musa alayhi salatu wa salam ò tí ì kú, ìsọkúsọ nìyẹn. Torí náà ńkọ́ ẹ jẹ́ ká fìyẹn sílẹ̀. Èyí tó kù tá a fẹ́ bèèrè lọ́wọ́ ọjọ́ Ahmadiyya òun náà ni wípé àdìsí tá ànábì yín tó fabraka yẹn, àdìsí tó fabricate yìí, tó ní ànábì Musa máa wá ń ṣe hajj lọ́dọọdún pẹ̀lú àwọn wòlíì tí wọ́n tó bí 10,000. Ẹ jẹ́ ká wo àdìsí náà ń bọ̀ àdìsí náà wà, ẹ mú jáde fún wa nínú tírà wò láti bá. Nínú Bukhari ló tún wà bí bẹ́ẹ̀ ṣe sọ, torí pé àdìsí pẹ́ dénú Bukhari lọ́dọ̀ ọjọ́ Ahmadiyya. Ẹ sọ bí tó wà, ẹ jẹ́ kí àwa náà kábà yín rí àdìsí náà kábà yín rí kà. Kájọ wò ó ṣé ó ṣe é gbà wọlé àbí ò ṣe é gbà wọlé. Ẹ jẹ́ ká wo bolo wà wípé ànábì Musa alayhi salatu wa salam ó sì ń bẹ láyé, yóò sì máa wá ṣe hajj ní ọdọọdún pẹ̀lú àwọn wòlíì tí wọ́n tó bíi 10,000. Ọ̀rọ̀ tí mo sọ tán yìí wípé Ghulam Ahmadu gbà wípé anabi Musa alayhi salatu wa salam kò tí kò sì wà láyé, lẹ́yìn tó sì fi àdìsí kan sọpọ́tì ẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà nù tírà Tuhfatul Gurlawiyya page 71. Ó tún wà láwọn bòmíì náà èyí tí ìjọ Ahmadiyya tí wọ́n ń gbìyànjú láti sọ wípé Ghulam Ahmadu mi ni ẹ̀ ń tó ń tíra láti sọ ni wípé tó bá já sí pé Isa ọmọ Maryam ṣì wà láyé, a jẹ́ wípé Musa náà ṣì wà láyé nìyẹn, torí pé àti ẹ̀rẹ́rì tó dàbí tó ń fi hàn wá wípé Musa alayhi salatu wa salam ṣì wà láyé pé kò tí ì kú. Òun náà ló ṣe lo àyà yìí. Tá bá wo tírà tó pè ní Hamamatul Bushra page 67 àti tírà Nurul Haqq page 40, a ó bá a níbẹ̀ bẹ́ẹ̀ níbi tó ti ń sọ àwọn ọ̀rọ̀ tá à ń sọ wọ̀nyí. A sọ fún wa wípé kíjọ Ahmadiyya kí wọ́n lè mọ̀ wípé ìtukùtù tí wọ́n ń tú yẹn pé Ghulam Ahmadu mí ní pé anabi Musa alayhi salatu wa salam ṣì wà láyé kí wọ́n padà ń bẹ̀, torí pé n tó súnmọ́ wípé n tó ń sọ náà ni pé Musa ṣì wà láyé, òun ló jẹ́ kó lè fa díìsì tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ yìí kó lè fi back up wípé kódà ó tún wá ń ṣe hajj ní ọdọọdún pẹ̀lú àwọn wòlíì, ó tún kérò lẹ́yìn, àmọ́ bóyá ó ń kérò lọ Mẹ́kà ni, àmọ́rú plane táwọn ti àmọ́ airline àdẹ̀mọ́ hajj service wọ́n bá lọ. So torí náà ńkọ́ àdẹ́bí Musa ń kérò wá sí hajj lọ́dọọdún èèyàn bíi 10,000 ó lérò lẹ́yìn pọ̀. So torí náà kí wọ́n lọ sinmi àjàngbìlà lórí irú ọ̀rọ̀ yẹn. Àdìsí ibi tá ànábì ti sọ irú ọ̀rọ̀ yẹn gan-an òun náà la fẹ́ kí wọ́n mú jáde fún wa lótìtọ́ ni. Tó wá já sí pé wọ́n sọ wípé kò mẹ́ni wípé ànábì Musa alayhi salatu wa salam ṣì wà láyé, n tó ń sọ òun náà ni wípé a rí àwọn hint díẹ̀díẹ̀ àwọn ọ̀rọ̀ tó ń tọ́ka sí pé Musa ṣì wà láyé, kò túmọ̀ sí pé ó ṣì wà láyé. Mo sọ fún wọn, mo ní wípé a ó fi ẹ̀sùn àtakò, yẹn ni pé kọ́rọ̀ takora wọn tán pè ní contradiction, a ó fi kan Ghulam Ahmad ni. Ó sì sọ fún wa pé ẹni ọ̀rọ̀ ẹ̀ bá takora wọn ẹ̀ mà kórè oúntọ̀ yẹn orí ẹ̀ dàrú nìyẹn. Tó àjọ pé kò sí kan tó sanú méjèèjì nínú kárí ló purọ́. Ó ní ẹni tó bá ń parọ́ ó dàbí ẹni tó fẹ̀sìn nílẹ̀ tó ti di kèfèrí tó lòun ò ṣe mọ́. Ó ní ẹni ọ̀rọ̀ ẹ̀ bá takora wọn àjẹ́ pé oúntọ̀ yẹn forí gbálẹ̀ nìyẹn, ó ti yàwọ́ láti kékeré. So èwo ni ibo ni wọ́n fẹ́ sá sí nísìn, tí wọ́n bá sá fún tírélà mi rò pé wọ́n ní kọlu katapila. So bí kú bá pa wọ́n èyí tó bá fẹ́ èyí tí wọ́n bá fẹ́ nù kú méjèèjì tá a sọ yìí òun náà ni kí wọ́n mú ń bẹ̀, kí wọ́n fi àdìsí hàn wá bí tá ànábì sallallahu alayhi wa sallam ti sọ ọ̀rọ̀ tí ànábì wọn tó fi tì sí ànábì wa sallallahu alayhi wa sallam lọ́dọ̀ yìí ipò sọ. Bákan náà nínú àwọn àsọgbọnnu àsọfẹnu lásìdẹ́ǹtì látọ̀dọ̀ àfáàgbà tó olùdásílẹ̀ ìjọ Ahmadiyya òun náà lọ̀rọ̀ kàbìtì kan tó sọ. Kí lọ̀rọ̀ náà yọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam? Ó ní wípé Ghulam Ahmadu sọ pé láyéláyé ìran Yahudi wọn ò ní láṣẹ lórí ilẹ̀, kódà wọn ò ní nílùú, wọn ò ní lè ní orílẹ̀-èdè kan tí ó kó wọn jọ.
ẹ̀yìn ayé ni wọ́n máa wà títí tá yóò fi parẹ́ wọn níjẹ́ nǹkan kan mọ́. ǹjẹ́ ó rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀ yẹn máa yà wá nínú ẹ̀sìn Islam? ẹ jẹ́ kí a lọ wo inú ìwé Ghulam Ahmad èyí tó pè ní mir'atu kamalatil Islam. mir'atu kamalatil Islam kí ló sọ ń bẹ̀? ó ní kayfa yumkinu an yahdusa ad-dajjalu من قوم اليهود وقد ضربت الذلة والمسكنة عليهم إلى يوم القيامة فهم لا يملكون الأمر أبدا ولا يغلبون. ó ní báwo ni dajjal ó ṣe wáyé nínú àwọn Yahudi gbà táwọn kan sọ pé dajjal ó wà nínú àwọn Yahudi. Ghulam Ahmad wá takò ọ̀rọ̀ yẹn pé láyéláyé dajjal ò lè wá láti inú àwọn Yahudi. ó ní torí pé àwọn Yahudi yẹn Ọlọ́run ti yẹ̀yẹ́ wọn tipẹ́tipẹ́, bẹ́ẹ̀ sì ni Ọlọ́run ti ní kí ìyẹpẹrẹ ó dé bá wọn, wọn wà ní gbérí mọ́ títí ju àlìkìyámà fi dé. ó ní fahum la yamlikuna al-amra abadan. ó ní n tá ń pè ní agbára ká darí ayé kò ní bọ́ sí wọn lọ́wọ́ láyé. bẹ́ẹ̀ sì ni wala yaglibun, gbogbo kojú tí wọ́n bá ń ní pẹ̀lú àwọn ẹlòmíì àwọn ni ọjà ó máa jẹ. a rí wípé opposite ọ̀rọ̀ yìí gangan ni tó ṣẹlẹ̀, torí pé a sọ pé Yahudi wà lórí òótọ́, ṣùgbọ́n èyí tó pọ̀ jù nínú ogun tí Yahudi ń wọ̀ kódà pẹ̀lú mùsùlùmí àwọn ló ń borí, nítorí pé mùsùlùmí ò dúró déédéé pẹ̀lú Ọlọ́run ọba wọn. ohun tó ń ṣẹlẹ̀ ní Palestine láti nǹkan bíi 100 ọdún sẹ́yìn sásìkò tá a wà yìí 2018 a mọ̀ pé kò ṣẹ̀yìn Yahudi, kódà oníkálukú ló mọ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ ọ̀jọ̀gbọ́n tán jẹ́ onílàákàyè tí wọ́n máa ń tó ń lọ láyé ni wọ́n mọ̀ wípé kódà àwọn ìlú tí wọ́n jẹ́ alágbára ayé bíi Amẹ́ríkà wọn lè ṣèjọba wọn kí wọ́n má fi tàwọn Yahudi tí a sọ wọ̀nyí kí wọ́n má fi ṣe. ẹnugbà wo ni Trump èyí ọ̀tẹ́ ẹ̀sìn yẹn, ẹnugbà wo ló dórí ipò, ó ti dé Israel àbí ó dé bẹ́ẹ̀? so ẹni bá kan tó gbéṣe ńgbà tí ó lọ sí Israel á ti mọ̀ wípé kí ló fà á tó fi já sí pé gbogbo ìjọba Amẹ́ríkà ní ikú lọ́n ti torí Israel. ṣé àwọn wọ̀nyí ni Ghulam Ahmad sọ pé wọn à lè lágbára mọ́ láyé? dẹ̀ndẹ̀lẹ̀ rẹ̀lẹ̀rẹ̀lẹ̀ ayé òun náà ni wọ́n wà, ẹ̀yìn ayé pátápátá òní wọ́n wà, wọn ò sì ní nílùú bẹ́ẹ̀ sì ni wọn ní lágbára. ó dàbí ẹni pé Ghulam Ahmad gan òun gan ni oúnjẹ lẹ́yìn ayé, òun gan ló wà ní rẹ̀lẹ̀rẹ̀lẹ̀ ayé. ó tún sọ nínú tírà ẹ̀ èyí tí mo kà tán yẹn ó wà nínú mir'atu kamalatil Islam, ẹ wo page 273 ń bẹ. bákan náà ẹ wo tírà hamamatul bushra, ẹ jẹ́ kí a wo page 46 àti 47 níbi tí Ghulam Ahmad ti ń sọ wípé innal yahuda ya'ishuna da'iman tahta malikin minal muluk sagirina makhurin. ó ní àwọn Yahudi tẹ́ ń wò yẹn ní gbogbo ìgbà àwọn máa ń bẹ lábẹ́ ìjọba àwọn ìjọba ayé, lábẹ́ àwọn apàṣẹ míì nìyẹn ni pé tí ìjọba yẹn àbí tí ọba náà ò ní jẹ́ Yahudi, yẹn ni pé gbogbo ìgbà ni wọ́n máa ń ṣẹ̀mí níṣẹ̀mí ẹni yẹpẹrẹ lábẹ́ àwọn ọba míì tí kì í ṣọba wọn, yẹn ni pé wọn à lè dá dúró. wala yakunu lahumul mulku ila al-abad. ó ní ọlá ò sì ní jẹ́ ti Yahudi láíláí, yẹn pé wọn ní lólórí, wọn sì ní láṣẹ, wọn sì ní jéèyàn títí dìgbẹ̀yìn ayé. ṣé Yahudi ti wá jéèyàn nísìnyí àfi wọn jéèyàn? bó tilẹ̀ já sí pé ìjéèyàn Yahudi a sọ pé bó ṣe yẹ kó rí nìyẹn, torí wípé al-maghdubu alayhim ni wọ́n, Ọlọ́run ọba àlékè láti bínú sí wọn látara ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwà àbìlẹ̀jẹ́ èyí tí wọ́n ń wù pẹ̀lú àwọn ànábì Ọlọ́run, bí ká pa àwọn ànábì Ọlọ́run, bí ká fìyà jẹ wọ́n. títí dásìkò tá a wà yìí náà nínú ìjọ tó dájú jù tó ń bẹ lórílẹ̀ ọ̀kan ni ti Yahudi, èyí tí wọ́n fi dì í jókòó sí ilẹ̀ Israeli. lẹ́yìn ìgbà tí Ghulam Ahmad sọ̀rọ̀ yìí tán tó ti parun sí bá 1908 níjọ Yahudi máa para wọn pọ̀ ni wọ́n ṣara wọn jọ pé ó yẹ káwa náà nílẹ̀, ó yẹ kí àwa náà nílùú, ó yẹ ká níbi tí a ó ti máa forí kòkò ṣọdún tí ó máa jẹ́ orílẹ̀-èdè títí wa. lẹ́yìn ìgbà yẹn òun náà ni wọ́n ṣe wá dá ìlú tó ń pè ní Israel lé ní country tí wọ́n ń pè ní Israel ni wọ́n ṣe wá dá sílẹ̀. ẹ rí wípé bó tilẹ̀ já sí wípé Israel ò ń ṣe ní rè, bẹ́ẹ̀ sì ni Ghulam Ahmad náà òun náà ń ṣe ní Ọlọ́run. Ọlọ́run fẹ́ kí ìsọkúsọ tó sọ kó lè padà jẹ́ ìdójútì fún níparí náà ni, gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe máa ń lo àwọn alábòsí ńlá láti fi bá kékeré wí. tó bá wá dijọ́ àlìkìyámà Ọlọ́run wàá mú àwọn méjèèjì yóò wá ṣe ìyà tó tọ́ fóníkálukú wọn lọ́tọ̀ọ̀tọ̀. ìjọ Yahudi, àwọn Yahudi wọ́n járọ Ghulam Ahmad, ṣùgbọ́n kìíní kejì wọn ẹni bí náà jọ ni wọ́n, kí n tí wọ́n bá lẹ́tọ̀ọ́ sínú ìyàwájú Ọlọ́run kó máa jẹ́ tiwọn. nínú àwọn irọ́ kàbìtì èyí tó tẹnu olùdásílẹ̀ ìjọ Ahmadiyya jáde òun náà ni wípé only the prophet of Allah was asked
about the day of resurrection. Ó ní wọ́n béèrè lọ́wọ́ Ànábì sallallahu alaihi wasallam nípa ọjọ́ ìgbédìde. When will it occur? Ìgbà wo ni ọjọ́ àlìkìyámà ó jẹ́? Ghulam Ahmad sọ pé he replied. Ó ní Ànábì sọ wípé doomsday will occur within 100 years for all the sons of Adam. Ó lè Ànábì sọ níjọ́ náà lọ́hùn wípé ọjọ́ àlìkìyámà yóò tó láàrin 100 ọdún sásìkò tí òun wà yìí. 100 ọdún mélòó ló ti kọjá lọ nísìnyí lẹ́yìn ìgbà tí Ànábì sallallahu alaihi wasallam wá sáyé? 4 láti kọjá lọ. Ìkẹẹ̀dógún òun náà láwàá yìí, àlìkìyámà kò tí ì tó. Ó dáa tó bá já sí pé níta Ànábì gbà lérò òun náà ni wípé àlìkìyámà ó tó lẹ́yìn 100 ọdún sásìkò tó ń wà yẹn. Kí ni Ghulam Ahmad gan wá ṣe láyé? Torí pé ọ̀nà jìn síra wọn púpọ̀. Òun gan fún rẹ̀ lẹ́yìn 100 ọdún 13 àbí 12 ó lé lẹ́yìn Ànábì sallallahu alaihi wasallam òun náà ni wọ́n tó bí òun gan fún rẹ̀ wá sáyé. Ṣé 100 ọdún kan ò ti kọjá lọ? Mo sọ pé àwọn ọ̀rọ̀ mi ń gbà mí ọ̀rọ̀ yẹn ẹ má rò pé mo kà ní èdè òyìnbó nìkan. Nínú bo ló wà? Ẹ bá nù tíra Rawhani Khaza'in, ìwé tí wọ́n kó gbogbo ìwé Ghulam Ahmad jọ sí náà ń pè ní Rawhani Khaza'in volume 3 page 227. Ó sì wà nù tíra Izalatul Awham page 240. Nínú tíra Izalatul Awham Ghulam Ahmad sọ ń bẹ̀ pé ó ní wa hunaka hadithun akhar yadullu ala wafatil Masih ibn Maryam. Ó ní hadisi kan tiẹ̀ tún wà tó ń tọ́ka sí pé Ìsá ọmọ Maryam ti kú pé kò sí láyé mọ́, yàtọ̀ fún tí gbogbo mùsùlùmí yòókù tí wọ́n nígbàgbọ́ nínú ẹ̀. Ó ní wa huwa annahu sallallahu alayhi wa sallam su'ila. Ó ní torí pé Ànábì wa sallallahu alayhi wa sallam wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ wípé anil kiyama, wọ́n béèrè lọ́wọ́ Ànábì sallallahu alayhi wa sallam nípa ọjọ́ al-kiyama. Faqala, Ànábì wa dáhùn lóhùn pé bí annaha satakumu ala banil bashari kaffatan ba'da 100 amin min al-an. Ó lè Ànábì sọ wípé lẹ́yìn 100 ọdún kan sásìkò tó ń wà yìí òun náà al-kiyama ó bẹ̀rẹ̀. Òun náà ni al-kiyama ó wà sáyé. Òun náà ni ọjọ́ ìgbédìde ni ó ṣẹlẹ̀, ọjọ́ ìdájọ́ ni ó ṣẹlẹ̀. Ó ní wa kanat fi dhalika isharatun ila annahu la yumkin li ahadin an ya'isha akthar min 100 sana. Ó ní ẹ ti rí inú àdìsí yẹn wípé níta Ànábì sọ ń bẹ̀ òun náà ni pé kò ẹnìkan kan kò lè ṣeé ṣe fẹ́nìkan kan kó ṣẹ̀mí ju 100 ọdún kan lọ láyé. Jẹ́gbọ́n kankan yìí. Lidhalika faqad dhahaba mu'zamu al-ulama'i was-sufiyya ila anna al-Khadira alayhi salam aidan qad mata. Ìdí nìyẹn tí ọ̀pọ̀ nínú àwọn àfáà àtàwọn onísúfí àwọn ọmọ ìyá Ghulam Ahmad ni wọ́n ṣe gbà wípé kódà Khadiru tóun àti Musa tí wọ́n jọ ṣe ìrìn àjò àbí tí Musa lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹ̀ gẹ́gẹ́ bá a ṣe kànú Suratul Kahfi wípé Khadiru náà ó ti kú li'annahu la yumkin an yashuba al-kadhibu kalama al-mukhbir as-sadiq. Torí pé Ànábì tí sọ̀rọ̀ ṣẹ kò gbọ́dọ̀ sọ ọ̀rọ̀ dànù. walakin min al-musif haqqan أن المشايخ قد اعتبروا المسيح خارجا عن هذه القيامة أيضا. ó nínú tó ṣe ní láàánú púpọ̀ ni pé àwọn àfẹ́sìn wọ́n ní alikiyama tá Ànábì sọ pé yóò wáyé yẹn wọ́n yọ Ìsá ọmọ Maryam kúrò nínú wíwáyé alikiyama náà pẹ̀lú pé wọ́n sì nígbàgbọ́ wípé Ìsá ṣì wà ń sánmà kò tí ì kú. èwo ló jọra wọn náà ọ̀rọ̀ tá à ń sọ yìí nísìn. ohun tó ń tú alikiyama nú àdìsí yẹn fún òun náà ní ikú. ó ní tá Ànábì sọ nú àdìsí yẹn ni wípé ẹnìkan ò lè wá sáyé kó sì lò ju 100 ọdún lọ. Ǹjẹ́ àdìsí yẹn jọ bẹ́ẹ̀? Ntí ó wà nínú àdìsí kò tiẹ̀ bá ntí Ghulam Ahmad tiẹ̀ ń sọ. ìdí nìyẹn tó fi jásí pé kódà àwọn mẹ́yìn ẹ̀ àwọn àjọ Ahmadiyya àwọn àlè dìfẹ́ǹdì Ghulam Ahmad lórí irú ọ̀rọ̀ yìí. ẹ mọ̀ kí ni wọ́n sọ? nígbà tó sọ ọ̀rọ̀ yẹn wípé Ànábì ti sọ pé satakumu ala banil bashari. Ànábì sọ pé bí annaha yaani wípé al-qiyama satakumu ala banil bashari kaffatan ba'da 100 amin min al-an. wọ́n wá mú nọ́mbà kan wá wọ́n pè ní nọ́mbà 80 ìyẹn níbi footnote ńbẹ̀ kí ni wọ́n á kọ síbẹ̀? àwọn gbọ́n ríbi tádìsì tí Ghulam Ahmad mú wáyé wọn ríbi tádìsì yẹn wà láyé yìí wọn rí wá jáde níbi kankan àwọn mẹ́yìn ẹ̀ tí wọ́n tẹ́tíra Izalatul Awham kí náà sọ ń bẹ̀ wọ́n ní inna aqraba nassin wajadnahu fil ahadith bi hadha al-ma'na wọ́n ní àwò rí àdìsì yìí rí o ẹnu àdìsì násù tá a rí tó jọ eléyìí tí Ànábì àwọn sọ yìí òun náà ni násù kan tó sọ pé wọ́n bèè lọ́wọ́ ó ní an Abi Sa'īd látọ̀dọ̀ Abu Sa'īd qala ó sọ pé لما رجع النبي صلى الله عليه وسلم من تبوك بتا نبي دلا توغون تبوك سألوه عن الساعة وان بي لو النبي صلى الله عليه وسلم nípa ọjọ́ القيامة nípa àsìkò فقال رسول الله صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم wá sọ wípé لا تأتي 100 سنة وعلى الأرض نفس منفوسة اليوم wípé 100 ọdún ò ní dé kó sì kú ẹnìkan nínú àwọn èèyàn tí wọ́n wà láyé lásìkò tó ń wà yìí yẹn ni pé gbogbo èèyàn tó wà láyé ń gbà yẹn wọn ò ní sí láyé mọ́. ìjọ Ahmadiyya gan gbà wípé èyí tó wà nínú àdìsí Ànábì nìyẹn tó wà nínú Sahih Muslim yẹn ni pé lásìkò tá Ànábì wà yẹn
ẹnìkan ò ní ṣẹ̀mí kó kọjá 100 years bẹ́ẹ̀ ló sì ṣe rí lóòótọ́ nínú tí ìtàn àti ìmàgbéjáde náà ni wípé ààrẹ nìkan kan kó ṣẹ̀mí kó kọjá 100 years nígbà tí Ànábì sallallahu alaihi wasallam sọ ọ̀rọ̀ náà so eléyìí làdísì tó wà ṣùgbọ́n pa Ànábì wa sọ pé alikiyama ó tó ní 100 ọdún sásìkò tá a wà yìí wòlá Muhammadu ló lọ fabricate yẹn ìyẹn ò sí nù ọ̀rọ̀ Ànábì wa sallallahu alaihi wasallam tíjọ Ahmadiyya bá sì mọ̀ pé àdísì míì tún wà lọ́tọ̀ tó sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yẹn kí wọ́n sáà wò ohun tó jíṣẹ́ Ọlọ́run sọ́nù àdísì tó wà ní Sahih Muslim yẹn òun náà ni wípé inú tíra kìtàbù Fadail Sahaba ní Sahih Muslim òun náà ni pé àwọn èèyàn tó wà lórí ilẹ̀ wọn ó ti kú kó tó di 100 ọdún sásìkò tí òun wà yìí wòlá Muhammadu sọ wípé Ànábì sọ pé alikiyama ó tó ní 100 ọdún sí àsìkò tí òun wà yìí ǹjẹ́ ó jọra wọn tòtòrí náà nǹkan kẹ́ẹ̀lì má bí IQ wòlá Muhammadu bó ṣe lóòsì téèyàn bá sì gọ̀ dáadáa báyìí báwo ni ó ṣe jẹ́ ni Ọlọ́run èèyàn gbọ́dọ̀ jẹ́ àfáà kó yóò pònú èèyàn gbọ́dọ̀ jẹ́ ìmáàmù kó yá sùmọ̀ǹdẹ̀rẹ̀ ká tó wá sọ pé yóò tiẹ̀ wá jẹ́ al-Imam al-Mahdi ẹni tí ó wàá túkọ̀ ayé nígbẹ̀yìn ayé wálé yá subìlá. bákan náà nọ̀rọ̀ ta ti sọ síwájú náà àwọn gbáǹkọ́gbé rọ̀ Ghulam Ahmad òun náà ni pé ó sọ fún wa ó ní ìrántí ọ̀rọ̀ òun Ghulam Ahmad ó ń bẹ nínú al-Qur'an ó sì ń bẹ nínú àwọn tírà tó ti síwájú ó ń bẹ nínú àtàwọ́rá ó ń bẹ nínú Injila bákan náà ló ń bẹ nínú àwọn ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn irọ́ Ànábì ìjọ Ahmadiyya tí ṣe Ghulam Ahmad òun náà ni wípé ó ní su'ila nàbí sallallahu alayhi wa sallam anil anbiya ó ní wọ́n béèrè nípa àwọn ànábì Ọlọ́run lọ́wọ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam fi biladin ukhra wọ́n béèrè lọ́wọ́ ànábì wa sallallahu alayhi wa sallam nípa àwọn ànábì Ọlọ́run tó wà láwọn ìlú mi faqal ó lé ànábì wa dáhùn wípé ma mafaduhu ànábì dáhùn níta ànábì fi dáhùn lóhùn òun náà ni ọ̀rọ̀ tó ń fẹ́ mú wáyé ìtumọ̀ ẹ̀ ló ń fẹ́ sọ yìí bí annahu qad qala anbiya'ullahi fi kulli baladi ó lé ànábì sọ pé kò sílùú kan àyàfi kó jásí pé Ọlọ́run ọba àlekè ọlá rán ànábì sí wọn wàkọ́ọ̀l ó lé ànábì wa tẹ̀síwájú náà rẹ̀ wá ní kana fil hindi nabiyyan gbọ́n ó ní ànábì wa sọ pé ní ilẹ̀ India ànábì kan wà ń bẹ̀ ní ilẹ̀ India kana fil hindi nabiyyan ní ilẹ̀ India ànábì kan wà ń bẹ̀ nítorí jẹ́ kí n sọ pé gbọ́n òun náà ní pé ànábì jẹ́gi níbi yìí nìyẹn ànábì Ghulam Ahmad ló jẹ́gi òun jẹ́ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní kana fil hindi nabiyyan nabiyyan bí nítorí kó jẹ́ ní nabiyyun torí pé ismu kana ní nabiy dóma ló sì gbọdọ̀ gbà kana fil hindi nabiyyun yẹn ni pé ànábì kan bẹ ní ilẹ̀ India ẹ̀rí tí kò ayé pé Ghulam Ahmad bá jẹ́gi níbi ó tẹ̀ ti dá wa lójú kó jẹ́gi náà kò jẹ́ ṣe máa jẹ́gi á padà máa sọ̀rọ̀ yẹn ẹni tó ní Ọlọ́run kan ní gbogbo èdè Lárúbáwá lálẹ́ ọjọ́ kan ṣoṣo kílẹ̀ tó mọ́ òun ti rí pé òun ti gbé gbogbo dictionary mi kò sí nǹkan kan tó wà nínú encyclopedia àwọn kọ̀mùsù ńláńlá tó wà bíi Tajul Arus al-Qamus al-Muhit as-Sahah gbogbo àwọn tíra dictionary ńláńlá tó jẹ́ tèdè Lárúbáwá gbogbo èdè tó wà nínú ẹ̀ gbogbo ẹ̀ ti yé òun kílẹ̀ tó mọ́ jẹ́ nìyẹn gbọ́dọ̀ wá sọ̀rọ̀ kó wá jẹ́ gé ẹyọ kan ṣoṣo kódà kó má ju ẹyọ kan ṣoṣo lọ ẹni náà ti yẹ iye rẹ̀ ó ní ànábì sọ pé kana fil hindi nabiyyan gbọ́n ànábì ò gbọ́dọ̀ sọ pé fil hindi nabiyyan torí pé nínú èdè Lárúbáwá tó yẹ kó jẹ́ òun náà ni kana fil hindi nabiyyun aswadul lawni ó ní ànábì sọ pé ní ilẹ̀ India ànábì kan wà ń bẹ̀ ànábì náà aláwọ̀ dúdú ni ẹ̀rí nílẹ̀ India ànábì náà aláwọ̀ dúdú ni bóyá ọmọ Áfíríkà ni tó lọ gbé India ismuhu kahinan ó ní orúkọ ẹ̀ ní kahinan ay kanahaya alladhi yusamma Krishna ó lé ànábì sọ fún wa pé ànábì náà ní Krishna orúkọ ẹ̀ ní Krishna pé ànábì sọ pé nílẹ̀ India ànábì kan wà ń bẹ̀ o ànábì náà ní kanahaya tí wọ́n sì tún pè ní Krishna wasuila sallallahu alaihi wasallam aidan wọ́n sì bẹ́ẹ̀ lọ́wọ́ ànábì wa ìkí àtọ̀lọ́lọ́n kó máa bá wípé hal kallama Allahu ta'ala fi lugatil fari ẹjẹ́ ìyájú eléyìí náà Ghulam Ahmad sọ fún wa ń bí ní sìn pé ànábì sọ pé ànábì kan bẹ ní ilẹ̀ India oníkàlùkù wa àwọn wo ló ń sin Krishna náà àwọn ẹlẹ́bọ àwọn Hindus ọlọ́run wọn tí wọ́n ń sìn ni wọ́n ń pè ní Krishna so Ghulam Ahmad wa jẹ́ kó yé wa wípé Krishna yẹn o kì í ṣe ẹlẹ́bọ yẹn o ẹni rí ni o kódà ànábì ọlọ́run ni níbo ló ti rí kì í ṣe inú hadith níbo ló ti rí kì í ṣe inú al-Qur'an níbo ló ti mú wa nínú fíṣàn náà ni nínú àwọn àránkìràn ìríkùrì tí máa rí ibẹ̀ ló ti rí pé ànábì sallallahu alaihi wasallam wal-iyazu billah ó bá wọn sọ irú ọ̀rọ̀ náà lànàbì bá tó ń jẹgi ẹ̀rí pé wọ́n ní ojú ẹni láti màkú sí ẹni bẹ́ẹ̀ yóò bá parọ́ ọ̀rọ̀ ó kọ́ lẹ́nu torí wípé ó fẹ́ mọ́rọ̀ wá sẹ́ńtẹ́ǹsì tí ò ju tó já sí pé ọmọ ibtida'i gan gbọ́dọ̀ ṣe mistake kana fil hindi nabiyyun ló bá lọ ní kana fil hindi nabiyyan ó ti túmọ̀ sí wípé ànábì kọ́ ló ní ọ̀rọ̀ tó mú wáyé àfi kó já sí pé àwọn àlìjánu tó kọ́ lójú oorun àmọ́ náà wù dáadáa àwọn àlìjánu gan náà àwọn àgbọn náà wùyé
léyìí tó túmọ̀ sí wípé ọlọ́run kọ́ ló ń bá Ghulam Ahmad sọ̀rọ̀ àwọn àlùjànnú tí wọ́n ya olódo dáadáa àwọn ló ń bá Ghulam Ahmad sọ gbogbo àwọn ọ̀rọ̀ wérewère wọ̀nyí. so torí náà nǹkan èyí tó kàn wá wọ́n jẹ́gi wọn jẹ́gi ẹ jẹ́ ká fìyàn sílẹ̀ ń tá a fẹ́ òun náà ni pé ìjọ Ahmadiyya ẹ sá wo àdìsí tá Ànábì ti sọ̀rọ̀ yìí ẹ mú àdìsí náà jáde fún wa nínú Buhari ló tún wà àbí Muslim ẹ sá wo ń bo láwọ́ ti rí àdìsí yìí pípa Ànábì sọ pé Ànábì kan bẹ ní ilẹ̀ India aláwọ̀ dúdú ni òun sì làwọn èèyàn ń pè ní Krishna ẹ jẹ́ kí a rí àdìsí náà tá a bá gbàgbé láwọn abala míì Ghulam Ahmad tún padà pè rẹ̀ ní Krishna náà o torí tó fẹ́ lò gan nìyẹn wàláyé tẹ́ẹ̀fì matira ìjọ Ahmadiyya ká tẹ́ẹ̀fì bá máa ṣe ń fi ọ̀rọ̀ sora wọn ní gbọ́ tíra wọn yé torí wípé àwọn ọ̀rọ̀ wéèrè náà ló wà nínú ẹ̀ á padà ka àwọn bomi tó ti pè rẹ̀ ní Krishna a jẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ náà ló sì ń sọ kì í ṣe pé ó nífẹ̀ẹ́ Krishna tó bẹ̀ toró lòun náà ní Krishna tí Ànábì ń sọ. bẹ́ẹ̀ sì nítorí nǹkan kan kọ́ ó fẹ́ kí ara India káwọn Hindus kí wọ́n gbà fún kí wọ́n tẹ̀lé kán rí gẹ́gẹ́ bí Mahdi wípé ó wà nínú àkọọ́lẹ̀ tí yín náà pé Krishna yóò sì tún padà wá nígbẹ̀sìn ayé o so torí náà nǹkan èmi ni mo dé yìí o ẹ tẹ̀lé mi ó lóun ní Isa òun ní Jésù táwọn Christian retí òun ní Mahdi táwọn mùsùlùmí retí òun ní Isa ọmọ Maryam táwọn mùsùlùmí retí òun ní Krishna táwọn Hindus tí wọ́n retí bó ṣe wá mú káàkiri nìyẹn bóyá tọ́lọ̀ bá fún láǹfààní kó délé ìfẹ́ ń bì ní yóò sọ fáwọn ará ilé ìfẹ́ gan èmi gan òun lọ́rùn mi là àbọ̀ràn mi yẹn ni wọ́n pè ní tí àwọn ará ilé ìfẹ́ náà tí wọ́n retí. bóyá àwọn ìjọ Ahmadiyya wọn wá sọ fún wa torí pé kò síbi táwọn lè ságbà ìjọ táwa sì mọ̀ pé kò sí nǹkan pè ní ojú tì lọ́dọ̀ wọn rárá. bóyá gbogbo àdìsí táwọn sọ fún wọn pé kí wọ́n mú wá ìwọ̀n ni ó wà nù àdìsí àwọn àdìsí yẹn wọ́n ti ṣàfẹ́kù ẹ̀ ní ó wà náà tíra àdìsí tí ẹnì kankan mọ̀ bí tó wà ó dàgbò làdàbí yìí ti wá kà torí kò sí rọ́tọ̀ lè pa torí pé ńgbà tí wọ́n béèrè lọ́wọ́ wọn pé kán mú àdìsí kan wá nígbà kan wọ́n béèrè lọ́wọ́ Ghulam Ahmad ṣé lè jọ Ahmadiyya lọ wá jáde wọ́n lọ wá àdìsí yẹn jáde wọ́n wá ní kò sínú èdè Lárúbáwá nínú Persian ló wà àdìsí yẹn nínú èdè Persian òun náà ni wọ́n fi kọ́ nígbà tí Ànábì sọ̀rọ̀ ṣé Ànábì sọ Persian ni ṣé Ànábì fi Persian ó fi sọ àdìsí ẹ̀ táwọn sàhábà rí kọ́ọ̀dù ẹ̀ sílẹ̀ ni àbáwọn olókọ́ gba àdìsí wa àwọn Abu Hurairah àwọn Abdullahi ibn Amr ibn al-As àwọn ìyàwó Ànábì wa sallallahu alayhi wa sallam ummul mu'minin ẹni rí Aisha radiyallahu ta'ala anha bintu Abi Bakrin wa radiyallahu an abiha àwọn olókọ́ gba àdìsí wa àwọn ẹni rẹ̀ wọ̀nyí ni àwọn Abdullahi ibn Abbas Abdullahi ibn Amr ibn al-As Abdullahi ibn Umar àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ǹjẹ́ àwọn yìí gbọ́ Persian so báwo wá ní àdìsí Ànábì ṣe gbadà báwo ló ṣe dé inú èdè Persian tó jẹ́ pé Ghulam Ahmad nìkan ló wá rí ẹlòmíì ò rí nínú àwọn àfáà mùsùlùmí bí wọ́n ti gbìyànjú tó kódà Buhari tó jọ ọmọ ilẹ̀ Persia gan àbí bẹ́ẹ̀ kọ́ ni Buhari jọ kọ àdìsí kalẹ̀ pẹ̀lú Persia tó jẹ́ èdè rẹ̀ ńbọ́ ní Ghulam Ahmad ti wá rí àdìsí náà kò síbi tí ìjọ Ahmadiyya ìsásí wọ́n á ní àdìsí yẹn kò sínú èdè Lárúbáwá pé inú èdè Persia ló wà ọ̀rọ̀ tí mò ń sọ yìí ìgbà tí Hani Tohiru ń sọ̀rọ̀ ń pa ìjọ Ahmadiyya ńgbà tó jáde kúrò láàrin wọn àwa rí inú àwọn ọmọ Lárúbáwá táwọn pẹ̀lú Hani Tohiru jọ wà tẹ́lẹ̀ kóhun tó kó nu wọn tó wọ́n ń fèsì fún bẹ́ẹ̀ pé olódo ni ẹ àdìsí yẹn kò sínú Arabic inú Persian ló wà yẹn wá ń dá wọn lóhùn pé ẹ gbádùn ni Persian kẹsàn-án Ànábì sọ Persian ni bẹ́ẹ̀ ni Ghulam Ahmad jẹ́ kó yẹ wá pa Ànábì sọ Persia bí báwo ẹ jẹ́ ká tẹ̀síwájú Ghulam Ahmad sọ wípé ó ní wasu'ila sallallahu alayhi wa sallam aidan wọ́n bèèrè lọ́wọ́ Ànábì ìkẹ́ àtọ́lọ́lọ́n kó máa bá hal kallama Allahu ta'ala fi lugatil farisiyya ǹjẹ́ Ọlọ́run tiẹ̀ fi ìmísí ránṣẹ́ sáyé ǹjẹ́ Ọlọ́run bá àwọn Ànábì ẹ̀ sọ̀rọ̀ pẹ̀lú èdè Farisi aidan fi waqti min al-awqat ǹjẹ́ ó ṣẹlẹ̀ rí pé Ọlọ́run tiẹ̀ bá Ànábì ẹ̀ sọ̀rọ̀ pẹ̀lú èdè Farisi faqala ma mafaduhu Ghulam Ahmad dáhùn kò sí ìbéèrè tí ó lè dáhùn tiẹ̀ ó ní Ọlọ́run sọ pé ó ní naam ó ní bó ṣe rí nìyẹn lóòótọ́ lakodi nazala kalamu Allahi bil farisiyyati aidan Ọlọ́run fi èdè Farisi ó fi báwọn èèyàn kan sọ̀rọ̀ àwọn fi báwọn Ànábì ẹ̀ kan sọ̀rọ̀ wa qala Ọlọ́run sọ pé fitilka lugha nú èdè yẹn Ọlọ́run ní bó lè méṣe ka Farisi o aina meshti haki rọkẹrne بخشيم جي كنم ينبون المعرفة أنه ترى تنقل ينبون المعرفة إنه ويقول أحمد إبا نينو روحاني خزائن volume 23 page 382 ibi tí ọ̀rọ̀ yẹn wà nìyẹn ẹ̀rí èdè tó mú wá nísìnyí nígbà táwọn gbọ́ Faransé táwọn gbọ́ Farisi bó la jẹ́ afẹ́ mọ̀ pé Persian ni language àti ẹ̀kọ́kọ́ mọ̀ pé Persian ni èdè yẹn náà ṣùgbọ́n ẹ má gbàgbé pé Ghulam Ahmad gbọ́ èdè Persian dáadáa ó sì fi kọ́ nínú àwọn tírà ẹ̀ tó kọ́ kódà ló ṣe máa ń claim fún wa pé òun gba àwọn revelations kan pẹ̀lú èdè
èdè Farisi tá a sọ wọ̀nyí yẹn ni pé òun rí àwọn ìmísí gbà látọ̀dọ̀ Ọlọ́run Ọlọ́run bá wọn sọ̀rọ̀ pẹ̀lú èdè Farisi. bẹ́ẹ̀ sì ni Ghulam Ahmadu dúró lórí ọ̀rọ̀ yìí ó ní Ọlọ́run sọ èdè Faransé ó fi èdè Faransé bá àwọn èèyàn kan sọ̀rọ̀ torí wípé ntọ́fà táwọn èèyàn fi béèrè lọ́wọ́ Ghulam Ahmadu ni wípé nínú àwọn èdè tó lóun fi gba wáhì látọ̀dọ̀ Ọlọ́run èdè náà tó bí 6 nínú ẹ̀ ní èdè òyìnbó wà English Ọlọ́run sọ English àpàdà máa sọ fún wa báwo lọ́lọ́run ṣe ń sọ ìbò ńgbà yẹn astaghfirullah wal-iyazu billah torí pé tọ́lọ́ máa sọ broken English ṣẹ́ni pé nǹkan burúkú nìyẹn bẹ́ẹ̀ sì ni tẹ́ bá lọ ka àwọn English tí Ghulam Ahmadu ní Ọlọ́run ti bá wọn sọ̀rọ̀ broken ni nǹkan burúkú nìyẹn wal-iyazu billah subhana rabbika rabbil izzati amma yasifun mímọ́ Ọlọ́run ọba kò níbi àwọn sọkúsọ wọ̀nyí ó ní Ọlọ́run fi èdè Farisi báwọn sọ̀rọ̀ gbà táwọn yẹn wá challenge ẹ̀ wípé ntí Kúránì sọ nínú súrátù Ibrahim péjì alákọ̀ọ́kọ́ lọ́wọ́ sàlẹ̀ Ọlọ́run ní a ò ní rán ànábì kan ṣẹ́ àfi kó já sí pé a gbé dìde lọ sọ́dọ̀ àwọn elédè ẹ̀ li yubayyina lahum kó lè rí àlàyé ṣe fún wọn. tànábì wa sallallahu alayhi wa sallam nìkan lọ́lọ́run ṣe ní elédè Lárúbáwá tó sì rántí gbogbo àgbáńlá ayé Ọlọ́run ò ṣe bẹ́ẹ̀ fún ànábì kan náà tó ṣíwájú ẹ̀. eléyìí túmọ̀ sí wípé Ọlọ́run ṣe ànábì sallallahu alayhi wa sallam ní ìkẹ́ Ọlọ́run ní wa ma arsalnaka illa rahmatan lil alamin yẹni wípé àwọn èèyàn tó wà láyé kó má bàa dàbí ẹni wípé ẹ gbọ́ nǹkan kan nípa Islam anabi gbẹ̀yìn ò sọ nǹkan kan fún yín àwa ní ká anabi gbẹ̀yìn anabi sallallahu alayhi wa sallam kó máa jẹ́ anabi tí a ó fi iṣẹ́ tí ó káàkiri gbogbo àgbáńláyé tá a ó fi rán. wọ́n á bèèrè lọ́wọ́ Ghulam Ahmadu pé báwo ni wọ́n ṣe ń gba wáyù pẹ̀lú Farisi ó ní tèmi ò jẹ́ tuntun anabi náà gba wáyù pẹ̀lú Farisi ó ní Ọlọ́run bá anabi wa sallallahu alayhi wa sallam sọ̀rọ̀ pẹ̀lú èdè Farisi kí ló ti wí ó ní ọ̀dà ǹjẹ́ o lè fún wa bí àyà kan tánàbí rí gbà látọ̀dọ̀ Ọlọ́run ọba pẹ̀lú èdè Farisi ó ní bẹ́ẹ̀ ni ó ló wà ó ní ó bá mú èdè náà wá pẹ̀lú èdè Farisi ó sọ pẹ̀lú Farisi pé Ọlọ́run ló sọ fóun ó wá sọ fún wa pé ìtumọ̀ ẹ̀ ni pé Ọlọ́run sọ pé ma af'alu in lam aghfir li hadhihil hasanati minan nas Ọlọ́run ní kí ni wàá ṣe nígbà tí ìbá dáríjì àwọn èèyàn wọ̀nyí èmi náà mo ṣáà dá wọn nígbà tí ìbá wá foríjì àwọn èèyàn wọ̀nyí kí bóun ní káyé wọn ṣe wá rí jẹ́ ń foríjì wọn kí gbogbo wọn máa lọ àlìjánnà jàre ó ní wáhíù tí anabi wa sallallahu alayhi wa sallam tó rí gbà nìyẹn pẹ̀lú èdè Farisi. ìbéèrè lọ́dọ̀ Ahmadiyya àbí challenge ní ká pè ó ní wípé níbo làwọn àdìsí wọ̀nyí wà revelation tá anabi wa sallallahu alayhi wa sallam tó gbà látọ̀dọ̀ Ọlọ́run pẹ̀lú èdè Farisi ẹ̀sáwò níbo ló wà nínú ọ̀tíra àdìsí wo ló wà bínú tafsir ilẹ̀ ẹ̀ sì tì í bọ̀ ni ẹ̀ tì í bọ̀ bìkan náà àwọn ibi tí ẹ̀ máa mú sí ẹ̀ ṣáà jẹ́ káwá rí ká lè bá pè yín lólóòótọ́ àbí ká pè yín lópùrọ́ tẹ́ ẹ bá kọ̀ láti wá jáde. subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatullahi wa barakatuh.